Abẹ́ Ọlọ́run ọba Allah kó gba iṣẹ́ wa, kó gba ìbádà wa, kó mọ́ dàlú wa láyà, kó mọ́ jẹ́ káwọn tí ò ṣe kí wọ́n sàn jù wá lọ. Àtúbẹ̀ Ọlọ́run ọba Allah lẹ́ẹ̀kan sí pé gbogbo àwọn atánni ní sùúrù, abanilórúkọ jẹ́, Ọlọ́run gbé wa jìnnà sí wọn kó là wá lọ́wọ́ wọn. Káwa náà sì gbìyànjú láti máa ṣiṣẹ́ rí, ká gbìyànjú láti máa ṣiṣẹ́ rí, ká má fi bá dà lẹ̀. Because a lot of people gan fi iṣẹ́ rí lẹ̀, wọ́n wá dúró lórí pé bàbá mi ní báyìí, bàbá mi ní báyìí, iṣẹ́ bàbá rẹ̀ ò lè gbé ọ wọ àlùjánnà. Iṣẹ́ tí wọ́n bá ṣe lọ́lọ́run ó jọ́ọ̀jì ẹ lórí, yóò sì jọ́ọ̀jì bàbá rẹ̀ lé bàbá rẹ̀ náà lórí, lé iṣẹ́ wọn náà lórí. So káwọn máa fọkàn sí pé nígbà tá a ti jọmọ kinní kan a gbọ́dọ̀ rí báyìí, irọ́ Ọlọ́run kì í tó bẹ́ẹ̀ ńgbà míì. Àwọn Ọ̀tẹ́dọ́lá, àwọn bàbá tó bí wọn rí báwọn Ọ̀tẹ́dọ́lá ṣe rí yẹn. Ẹlòmíì ó sì wá láti ilé olówó, yóò padà máa ráre ni. Ẹlòmíì sì rè yóò máa jìyà láti ilẹ̀, Ọlọ́run sì padà fà sókè tó bá yá. Bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn. Àwọn bàbá wa tí wọ́n ti lọ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ló kù. Kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yẹ àpé pẹ̀lú kan tí bàbá mi ṣe, bóyá bàbá rẹ̀ kọ tírà alẹ́ ni, bóyá bàbá rẹ̀ jó ń jálàbí tí wọ́n dáwọn èèyàn lórí, bóyá bàbá rẹ̀ máa ń jóògùn ni, bóyá bàbá rẹ̀ sì jáfa akọ máa ń kéwú ni, ní tí bàbá rẹ̀ rí ó jẹ́. O ò lè fọwọ́ sọ̀yà 100% pé Ọlọ́run ti gbàṣẹ bàbá rẹ̀. Torí pé àṣeyọ̀ wúlọ lọ́hùn. Àwọn bàbá tó ti lọ kò sẹ́ni tó lè sọ pé Ọlọ́run ti gbàṣẹ wọn. Ṣebí ilé àwọn míì náà là ń rí bó ṣe ń rí. Ta ló mọ̀ bóyá iṣẹ́ táwọn bàbá yẹn ṣe lẹ̀ náà ló ń padà tẹ́ nínú ilé wọn lénìí. Àbẹ̀lọ́wọ̀n bá là kó yọ̀ fẹ́ inú kò nu gbogbo tá a máa ṣe o, kó sì yọ ìlara kò nu ẹ̀mí wa ká lè bá aráyé rọrùn gbé. Ọlọ́lá haúlá wàlá kúwátá ìlà bìlà. Mo wá rí fídíò bọ̀bọ̀ alájà yìí, bọ̀bọ̀ ajájá yìí, ẹ jájọ wo fídíò yẹn. Ọ̀n bá àfa rẹ̀ jà. Èso yẹn ló sún nípa. Wallahi baliyatun minal balaya. Àdánwò ni kéèyàn má pọ́n àfa rẹ̀ lé, àbọ̀ ọ̀pọ̀n máa àfa rẹ̀ lé. Farabalẹ̀, Ọlọ́run fẹ́ gba sọ yìí lára ọmọ àfa rẹ̀, iyì rẹ̀ bọ̀. O ò ní gba yìí má ọmọ rẹ̀, o sì ní gbà. Ẹnìkankan ò lè gba sọ yìí lára ẹnìkankan. Ẹni tó lọ́n bá dá aṣọ yìí fún, kò sí bàbá ńlá kú bá bẹ nìkan tó lè gba sọ yìí lára ẹ̀. Ṣé àáfàá wa ní right láti sọ pé òun fẹ́ gba sọ yìí lára ọmọ kéwù tiẹ̀ náà? Orí ẹ̀ ò kì í pé tó bá ń sọ̀rọ̀, igbó tó mu ó ti kó sí ẹ lórí. Ṣé àáfàá lè gba sọ yìí lára ọmọ kéwù tiẹ̀ náà? Alábùkù nìyí gbogbo èèyàn, mo máa ń tẹnu mọ́ gbogbo gbogbo èèyàn, ayé gbogbo èèyàn ṣàgbọ́dọ̀ rí báyé tiẹ̀ ṣe rí àbí báyé apá tíra ṣe rí. Ṣé gbogbo èèyàn ni ó ní sùúrù bí afá ńlá? Gbogbo èèyàn ni ó jò ní sùúrù bí afá ńlá, òun wà tútù bí àdàbà. Gbogbo èèyàn kọ́ kéegun wọlé kájá ó mọ̀ gbó, kì í ṣe gbogbo ara ajá ló gbà á. O ò lè mọ̀ fàbùkù kan yàn kó expect kó mọ̀ tẹ bá súnyàn tó bá dàrú ògiri yóò padà kọjú sí yín náà ni. Ẹranko ni ìwọ yìí ò ní lákàá mi rò pé wọ́n láti lè rí gan. Àwọn wo ló bí ẹ náà? Tí ẹ sọ̀rọ̀ bàbá rẹ tó bá jọ ọmọ ọkọ, pápọ̀ ọmọ ọkọ ni ọ́ pé àwọn tó bí ọ ṣe é fi hàn. Sọ̀rọ̀ wọn jọ kí ẹ sọ sítórì bàbá ẹ̀ ń jọ kan pé bàbá mi nígbà bàbá mufti ọmọ fi bàbá wọn ṣe fáàrí, bàbá wa àgbà Sheikh Imran Abdulmajid Eleha ọmọ fi bàbá wọn ṣe fáàrí, bàbá mi máa ń ṣàdúrà fún mi wípé kọ́lọ́ ṣe mí láfa súnà, àdúrà bàbá mi wá gbà lé mi lórí, wọ́n máa ń fi wọ́n ṣe fáàrí. Bàbá mufti ó sọ pé nígbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ mo wọlé mo lọ bá bàbá mi, àwọn náà wá ní kí n ní sùúrù kí n ṣe nǹkan báyìí. Tí ẹ̀sùn tí bàbá tiẹ̀ àbí àti pé ó gbọ́njúmọ́ bàbá ẹ̀ ni. Ẹranko ni ẹ dámọ̀ gbóṣì tó ń sọ lọ. Ọ̀hán ni mùdírù ṣe ọ́. Bàbá tó bí wọn lọ́sọ̀wọ́ di bó ti dà, tí mùdírù bá wá mú irin tí wọ́n fi gún ọ. Ẹ̀ gbọ́dọ̀ yẹ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ torí tí mo rí lára bàbá tó bí wọn tó bẹ́ẹ̀. Wàlẹ́ àlùkùwá
ta ló ń tọ̀hún tí mùdírù ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ kó wá ẹni bàbá Lágége tó ní bá ṣẹ̀ tí ó bá lè jáde kó sọ irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ń wàláhì làásìmù kò ní pàdé ìyọnu Ọlọ́run lára Sheikh Adam. bọ̀bọ̀ yìí wàláhì tàláyìn tó dáa jù fún ẹni kó fi gbómú múlẹ̀ àbí tábàlà ló ń fin ni filẹ̀ kò bẹ́ẹ̀ lára mú àbó mu ẹ̀ lẹ́ni sáàrì ni làákàyẹ kò mú bérebére kò ṣiṣẹ́ dáadáa orí lára ṣékédé oore wo Sheikh Adam lè dáyàn kan sí lóore àfẹ́ntọ́lọ́ ń bá ṣe lóore kí ló tí gbogbo èèyàn tó gba wájú Sheikh Adam kọjá wọn rí bí mufti ṣe rí yẹn kádàrá Ọlọ́run lè ń bínú lára bàbá yẹn wá ní tí Mudiru tó bá mú irin tó fi gun kò yẹ kó sọ̀rọ̀ yóò ó yẹ kó ní kí Mudiru lọ gbébọn kó yìn bọn ni torí pé wá kéwú lọ́dọ̀ bàbá rẹ̀ èèyàn lu ọdún mẹ́ta lọ́dọ̀ yín ẹ sì fẹ́ bá tiẹ̀ jẹ́ àwọn tó wá lọ́dún tó àwọn apá tíra tó ti wà ń bẹ̀ láti bí 40 years táyé wọn ti bàjẹ́ mọ́ bẹ̀ yẹn kí wàá ní káwọn ṣe ọdún mẹ́ta péré ni mufti lò mọ́ríkà sí ọdún mẹ́ta péré ẹ̀dẹ̀fẹ́ ẹni kó mórí wa kó mọ́rùn wa kó máa fi kò tí ì sí ẹnìkan nínú ọmọ kéwú Sheikh Adam tó gbé orúkọ Sheikh Adam ga tó ti mufti kò tí ì sí ẹnìkan nínú ọmọ kéwú Sheikh Adam tó náwó sínú ilé Sheikh Adam tó ti mufti kò sí ọmọ Sheikh Adam ẹ̀yọ kan báyìí mo tún sọ quote me wrong anywhere kò sí ọmọ tó ti ara Sheikh Adam jáde lẹ́yọ kan báyìí tí mufti ò ní règùn lórí ẹ̀ àtà àwọn ìyàwó tí Sheikh Adam filẹ̀ kan tó jáde láyé tó filẹ̀ sáyé gbogbo yín àtàwọn ìyá tó bí yín mufti ní règùn lẹ́yìn lórí ẹran kò ní ẹ wàá kọ́ máa fetí àfa ẹ̀ gbọ́gbọ̀kúgbọ̀ sọ̀kẹ́rẹ́ ṣe sọ sí Sheikh Sauban náà nìyẹn tẹ́ ń pè lọ́ máa lè ìjọ tẹ́ ti gbọ́ torí yín sí sára ara everybody balẹ̀ ara yín balẹ̀ nítorí pé wàá kéwú lọ́dọ̀ yín yẹn tí Mudiru bá fi rin gun ó yẹ kó dákẹ́ ta ni dákẹ́ báwo kó máa faṣọ àpọ́nlé tiẹ̀ ya kó máa faṣọ yìí tiẹ̀ ya kó máa gbọ́mọlúwàbí rẹ̀ yẹpẹ̀ kó sì máa wòran gbogbo èèyàn ló gọ̀ bíi tiẹ̀ nígbà tí wò ní life bó o sọnù ẹnìyẹn kò lè wọ́ inú ilé yìí gan wọn ò dán ọmọ ń bẹ̀ báwo ni wọ́n ṣe máa fọ̀bọ lù ẹ́ tó máa fi lọ́kùlọ̀ lù ẹ́ tó ní gbà ó gbà náà ẹni tí ìlọ gbowó oúnjẹ lọ́wọ́ rẹ̀ kò bá ń sanwó ọ̀sùkú àwọn ọmọ mi kò wé mi gan ni mo tún náwó mi fún yóò wà máa kàn mí lábùkù irọ́ o mi lè gbàrú ẹranko ní ẹ jákèmàlà àbí jákèmàlú náà ń pè ẹ ẹranko ní ẹ babaláwo ló yẹ kó máa ṣe kò yẹ kó máa péré láàfà kó máa da ọ̀pẹ̀lẹ̀ 14 àbí kí náà ń pè 16 àbí kí ni mo gbogbo orí burúkú tẹ́ jọ máa ń ṣe ẹranko ní ẹ o jẹ́ lọ change this is the high chance for you láti change inú àwẹ̀ kò túbá fàkólé stagfiru rabbakum innahu kana ghaffara tó bá gbọ́ lọ́la láforíjì Ọlọ́run foríjì o ṣùgbọ́n tó bá gbórí burúkú ẹ̀ yìí lọ pàdé Ọlọ́run bẹ́ẹ̀ yẹn tó lọ gbé pàdé Ọlọ́run bẹ́ẹ̀ yẹn Ọlọ́run nìkan ló lè ẹja tún gbọ́ nǹkan mi tó tún sọ náà ẹja tún gbọ́ nǹkan mi. ọ̀nà Sheikh Adam tọ́jà àfa gbogbo wa Sheikh Adam yẹn sànábì Ọlọ́run lẹ́kọ̀ọ́ tó máa rí ọjọ́ máa nábì àmọ́ wòlíì Ọlọ́run ni táwọn tó bí ọjọ́ wọn lè tó. Masha Allah. wòlíì ní Sheikh Adam. wòlíì ní Sheikh Adam táwọn tó bí ọ lè tó bá tẹ̀sẹ̀ wọn. àbúyá bílẹ̀ ayé ṣe rí náà nìyẹn ìpele náà láyé ẹnìkan tíwájú bá sáwájú ìpàkọ́ ó tẹ̀lé náà ni wòlíì ni wọ́n àbí wòlíì tẹ fún wọn alhamdulillah wòlíì ni wọ́n tí àwọn tó bí wọn ò lè tó àti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n wòlíì Ọlọ́run ni bàbá mufti náà tí ìrandíran láti ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ débi tẹ́ ẹ parí sí tẹ́ ẹ lè tó wọn òun náà ló ń bí yín ló lè fẹ́ lọ bínú kú lónìí wàláì tàláì Ọláfìtì mufti Ọláfìtì mufti àwọn mufti gangan ló yẹ ká máa pè ní àgùntàn sọ́ọ́lò arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ ọdún bàbá fáàrí ni bàbá mi fi ń ṣe Sheikh Imran Abdulmajid ọmọlẹ́yà adásọ bí ẹni jogún wàá bàbá yẹn bá ṣe fine èṣù tó wà nú ẹ̀mí tí yín kò jojú yín gan ó jojú èèyàn ẹ dàbí ìdìgbòlugi
ẹ ṣe é rí mọ́yàn ẹ ṣe é rí mọ́yàn ìwọ náà jókòó jákèmálù ìwọ ọmọ bá wí o jókòó kó o ronú pé o ti ọmọ ọdún mélòó ni wọ́n gbà tí Sheikh Adam kó láyé ọmọ ọdún mélòó ni ẹ ẹranko ni ẹ gbogbo àwọn èèyàn ló ń fẹnu ló ń bàjẹ́ ó fẹnu bà babalágbàjì jẹ́ ó fẹnu bà nítorí kò sẹ́ni tó fẹnu bàjẹ́ Alhaji àgbà Tajul Adabi gbogbo àwọn àfàgbàgbà ńlọrin tẹ́gbẹ́ Sheikh Adam gan ẹnu wọn ò gbà á kan sọ pé lágbájá yìí kì í sàfà ẹnu wọn ò gbà wọn ò tó bẹ́ẹ̀ gbogbo wọn ni wọn ò láyà ó ṣàyà kókò náà kí sí wọn ó ráyè ẹ bó ṣe rí àwọn ọmọ ẹ ń ṣe é fi hàn àwọn aláṣàlátù tí wọ́n ń ṣe jálàbí lọ́dọ̀ ẹ náà ló mọ bó ṣe dọ́gbọ́n tó mọ fẹ́ tó mọ èèyàn gidi kan wo ló ní làákàyè lórí tí ó wàá jókòó pé ìwọ lòun fẹ́ mọ fẹ́ lóbìnrin tẹ́sí Ọlọ́run jẹ lógún tí ó sọ pé ìwọ lòun fẹ́ fi sọ́kọ o ò ní gbà sẹ́kàn tó ń ṣe tó bá sáà ti ráwọn aláṣàlátù ẹ wàá há ike láwọn èèyàn lọ́wọ́ kàn máa dáwó ọ̀ndẹ̀dọ̀ torí tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ lè jẹun òun fi rẹ̀ wé mufti ẹranko ni ẹ ó níye ìgbà tí wọn náà ti lọ gba bára lọ́dọ̀ mufti yẹn náà rí àbírọ́ ni bọ́ta kó sọ pé ògbó lọ́wọ́ mufti rí ẹ̀yin ẹranko játijàti yìí mufti ní impact lórí ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan yín báyìí mufti ní impact meaningful impact nínú ìgbésí ayé yín ẹ wà máa fi wọn ta yín orúkọ àmọ́ wò yín ràn mufti gan ò lè sọ fún wa pé ká dákẹ́ ká dá yín lò ká dá wọn lò a máa make sure pé ẹ gba èsì ọ̀rọ̀ yín dáadáa tó máa kún bámbám tó bá tún ti wá ní ó yá ẹ stop tó bá ti wá bá a parí ìjà ó tún ti parí náà nìyẹn á tún move on tẹ bá tún ti gbé wèrè yín dé àwa náà tún àwa lé pẹ̀lú yín àwa máa ń wà lákọ̀ bíi lampard ni ṣó lórí ẹ̀ ò pé ni ẹranko ni ẹ kò get out lọ túbá àsìkò tó yẹ kó túbá ló wà ẹ kó túbá àsìkò tó yẹ kó túbá rè